kéré o ẹ̀yin tèmi mo ní ilé mọ́ ṣerú nǹkan báyìí kí dádì mi ó má mọ̀ sí i godfather mi nù bàbá mi nù ìlú mi ó lù mí tó ń lù báyìí tó ń bẹ lábí omi mo ní kábíyèsí o lórí ọmọ ọba akilẹ̀ níjẹ̀bú o ọmọ Ojúṣàgbọ́lá wọn máa kì í gbà gbogbo mo yíká ọ̀tún mo yíká òsì mo ti ń ṣàlàyé fún wọn bí mo yé gbélé mo yé ṣe kí ni mo yé gbélé mo ṣáà gbé fún wọn bàbá mi ṣàdúrà inú wọn dùn gan sọ àpèkẹ́ gbogbo ọjọ́kọ́jọ́ tó bá pè mí wọ́n jẹ́ ọ mo ti débẹ̀ mo ti ní ẹ̀wọ̀ mo ti mọ̀ pé ẹ lè ráyè owó lèmi fẹ́ owó ńláńlá mo fẹ́ lápèkẹ́ lọ́ọ́ fọkàn balẹ̀ lọ́ọ́ bá máníjà mi ó yá fún nọ́mbà tàkà nọ́mbà èmi wàá ní sọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà mọ́ o wọ́n ti ń ṣàdúrà mo ti gbé kíní invite mi àrókò pé mo ti gbé fún wọn bámú làwọn àlejò dúró dè wọ́n tí wọ́n ń béèrè wọn mo ní dádì mi ẹ ṣàdúrà fún mi ẹ kó gbogbo ẹ̀ papọ̀ ẹ má wulẹ̀ máa mú lọ́yọ̀ kọ̀ọ̀kan ẹ kó àdúrà papọ̀ kẹ́ lọ yọjú sáwọn àlejò yín ẹ jẹ́ á gbọ́ nǹkan tí wọ́n ń sọ ń bí. nílẹ̀ Yorùbá invite ló ń pè láròkò àròkò lágbàánu yọ ọjọ́ àkó rẹ̀. Ojúṣàgbọ́lá mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ojúṣàgbọ́lá ogójì ọmọ òkóbì kóṣìkà fẹnu ara rẹ̀ wúre ọmọ Ọlọ́run lẹ́sẹ̀ṣẹ̀ṣẹ̀ láti Jẹ̀bú tó fi délùú Ẹ̀pẹ́ ọmọ onílùú péjọ àfọ̀tàmọ́dí Àyìndé ọba bàbá ẹ̀ ọba ni èmi ṣe kábíyèsí lẹ́sẹ̀ ọba olùrọ̀rẹ́ ọ̀tẹ̀rẹ̀ tápà tó ní gúnú ọ̀tẹ̀rẹ̀ ńlẹ́ ọmọ afá àmọ̀ṣẹ́lù mo dùgúdù mo jókòó sókè tó bọ́yá lè ròté ǹgbà ẹ̀ bọ́lọ̀wẹ̀ kábíyèsí mo lé mi ò fojú dán ọba. èmi tí mo mọ̀ pé bí mo ṣe ń kí bàbá mi mẹ́sàn-án mẹ́wàá lórí wọn máa ń wú ni mo ṣáà ń kí dádì mi mẹ́sàn-án mẹ́wàá mò ń kí wọn inú wọn dùn wọn bá ní Àpèkẹ́ lọ bá máníjà sọ̀rọ̀ fún nọ́mbà rẹ fún wọn lákàá nọ́mbà rẹ mi ò tí ẹ̀ rántí pé yẹn tún fi àká nọ́mbà lẹ̀ nọ́mbà lásán mo fi lẹ̀ máníjà bá ń pè mí àǹtí Àpèkẹ́ ẹ̀ sẹ́ǹdì àká nọ́mbà yín mọ́ ni mo bá ṣe fún ẹ ṣeun bàbá.